Mo fẹ́ sọ̀rọ̀ lórí fọ́nrán àáfàá yìí. Mo ti rí i láàárọ̀, àtòru ni mo ti rí i, àmọ́ mo busy gan. Àáfàá yìí ọmọ Ọ̀yọ́ ni. Ó wá ké tatata, ó gbárata wípé àbùkù ló kù táyọ̀ ń kàn káàkiri, pé kò sápọ̀nlé kankan lára Ọ̀yọ́ mọ́, pé Ọ̀yọ́ ti tán, wípé gbogbo ohun tó kù fọ́yọ́ báyìí ẹ̀sìn àti ẹ̀sìn awọ́rò ló kù tí wọ́n ń ṣe kiri. Ó wá tún sọ̀rọ̀ kan, ó ní nílùú Ọ̀yọ́, ó ní kò sí iléeṣẹ́ tó lè gba èèyàn 50 lẹ́ẹ̀kan ṣoṣo, kò sí company, kò sí ohun àmúṣe agbára kankan, kò sí nǹkan kan tí a lè sọ pé nǹkan tó jẹ́ bí ìlọsíwájú, bí development, nǹkan tí bàbá yẹn ń try láti sọ nìyẹn. Ẹ̀kẹta, ó wá sọ wípé àpọ́nlé tíntín tó kù lára Ọ̀yọ́, wípé wọ́n ti fẹ́ tún gbà dànù, wípé kò yẹ kí àwọn Ọ̀yọ́ Mèsì dádé. Àáfàá tó sọ̀rọ̀ yìí, lóòótọ́ àwọn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó dáa ni. Akúkú tún máa rí nínú ẹ̀yin ọmọ Ọ̀yọ́ náà, torí yín tún ti burú, ẹ tún máa bú àáfàá yìí pé òdodo tó sọ yìí ẹ tún kàn lábùkù pé ó bojú yín jẹ́ ni. Tá a bá rí àáfàá àbẹ́yẹn tó bá pé bíi mẹ́rin mẹ́ta ní ìlú Ọ̀yọ́ tí wọ́n bá sọ òkodoro ọ̀rọ̀ sínú ayé yín gẹ́gẹ́ bí àáfàá yìí ṣe sọ, ó ṣeé ṣe kí ayé yín má polúkúrú muṣu bó ṣe polúkúrú muṣu lọ yìí. Àáfàá, kí àbùkù tó ń bá ìlú Ọ̀yọ́ àti ẹ̀sìn awórò tí ìlú Ọ̀yọ́ ń ṣe lọ́wọ́ kó tó lè dúró, àkọ́kọ́ ṣe rí àwọn ọmọ ọ̀ràn, àwọn olórí burúkú ọmọ bàrùbá apá kan tápà apá kan nupé tí wọ́n wà lórí ayélujára yìí, àwọn ni wọ́n ń kó àbùkù bá Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmàdé kò yẹ kó jẹ́ ibi àbùkù, kò yẹ kó jẹ́ ìlú tí wọ́n máa tẹnu àbùkù lù. Ṣùgbọ́n lẹ́kẹ́tẹ́ tẹ́ ẹ ti lọ fi àjòjì tẹ́ ẹ gbé sórí àpèrè yìí, sí orí àpèrè, ó tún wá ṣe bẹ́ẹ̀, ó tún wá ní àwọn ẹranko àwọn ẹranko tí wọ́n wà lórí ayélujára tí wọ́n ń bẹ̀rẹ̀ sí sọ òkò sí òrùlé olórùlé. Ó di dandan kí ìlú Ọ̀yọ́ náà kó gba àbùkù. Ó dijọ́ tẹ́ ẹ bá tó pe gbogbo wọn pé o àfàró ẹ̀yin nìkan kọ́ lẹ lọ́yọ́ o, orí burúkú àtòṣì tẹ́ ẹ ń ṣe lórí ayélujára tẹ́ ẹ fi ń kó orí burúkú yín bá wa, ó tó gẹ́ o. Ó dijọ́ tẹ́ ẹ bá tó sọ bẹ́ẹ̀, nítorí àwọn Yorùbá sọ pé ajẹ̀bi má mọ̀, ó máa ń kógun jàlú ni. Àáfàá, wáàsí yín kẹ̀ẹ̀kan tẹ́ ẹ padà wá ta tẹ́ ẹ wá ṣe fún wọn. Tẹ́ bá ti wá ṣe wáàsí yẹn fún wọn, torí mo rí pé ó dàbí pé ọpọlọ ti yín pé ẹ̀yin ní làákàyè, bí ẹ ṣe sọ̀rọ̀ nísìnyí, a rí wípé ọlọ́gbọ́n wà lára àwọn tó kù lọ́yọ̀ọ́. Àwọn olórí burúkú ọmọ tó wà lórí ayélujára yìí, àwọn ló jẹ́ ká máa rò pé gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́yọ̀ọ́ ló bí kò sọ ọlọ́pọlọ láàrin yín. Ṣùgbọ́n nígbà tẹ́yin wá sọ̀rọ̀ yìí, a wá rí wípé bàbá yìí ọpọlọ ń bẹnu ọ̀rọ̀ tó sọ, ó sì ní làákàyè, ó sì gbé ọ̀rọ̀ kalẹ̀ déédéé bó sì yẹ kó gbélẹ̀. Nítorí ìdí èyí, ẹ dá wọn lọ́wọ́ kọ́. Kò sẹ́ni kankan tó fẹ́ wàhálà, kò sẹ́ni kankan tó fẹ́ máa fa ìjọ̀gbọ̀n ní gbogbo ìgbà. Enough is enough. Kí àpọ́nlé àti iyì tíntín tó kù lára Ọ̀yọ́ kó tó wọnú odò lọ, kó tó wọ omi, ẹ pè wọ́n ṣàkíyèsí, kán kó ṣì orí burúkú tán ṣe, kán dáwọ́ ẹ̀ dúró. Ní ti tàwọn Ọ̀yọ́ Mèsì, kò sẹ́ni tádé ò tọ́ sí, nítorí Aláàfin gan fúnra rẹ̀ baálẹ̀ ni kó tó dọba. Ó ti yé yín, òun gan ò tọ́ sí adé, jagunjagun ni Aláàfin, jagunjagun ni Ọ̀rànyàn kì í ṣe ọba, jagunjagun ni, ẹ̀yin lẹ sọ́ dọba. Ṣó ti yé yín? Ẹ bá wá sọ pé káwọn kan má dádé, ẹ lẹ́tọ̀ọ́ láti sọ pé káwọn kankan má dádé. Ní tó bá mú Aláàfin dádé, àwọn náà lè dádé. Ẹni tó bá tádé bá tọ́ sí, ẹ jẹ́ wọn ó gbádé lé lórí. Ẹ̀yin kọ́ lẹ ń pín adé, ẹ̀yin kọ́ lẹ máa ṣàlàyé ẹni tó fẹ́ gbádé àbí tí ò ní dádé. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ àáfàá yìí lọ. Àáfàá yìí sọ̀rọ̀ dáadáa ná. A máa tún nínú àwọn ọmọ Ọ̀yọ́ torí wọ́n ti dọ́ta tí wọ́n tún tako àáfàá yìí báyìí. Ẹ̀yin ará Ọ̀yọ́ sì torí ìwọ́jú mi, èmi ò jù ọ́, ẹ torí àjẹ àmú, wọ́n sì bọ́ aṣọ àpọ́nlé kúrò lára Aláàfin, inú yín sì ń dùn. Àbábùkù ni kọ́yọ̀ Mèsì dádé. Gbígba wọn náà la torí ẹ̀ sọ pé ká máa jẹ́ bàbá fún wa, àbábùkù ni ká dádé, kọ́yọ̀ Mèsì dádé àbùkù. Ẹ wá sọ nǹkan ẹyọ kan téèyàn lè ní lọ́yọ̀ọ́ tí inú yọ̀ máa dùn pé àwa la ní eléyìí, ẹyọ kan tá a ní òtí ń sa Aláàfin. Wọ́n tún fẹ́ sọ́dẹ ní àbùkù, nínú gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ sì ń dùn.
ẹ̀nígbà tí ọ̀gbá o àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n fẹ́ sọ̀kalẹ̀ tán wọ́n pín ìtàn rẹ̀ lójú ọmọ tí yín nàpẹ́ ti dó yẹ̀yẹ́. ẹ ṣàánú àwọn ọmọ táwa náà fẹ́ bí ọ yóò ní ìmọ̀. ilé iṣẹ́ tó lè la èèyàn 100,000 kò sí èèyàn 100 kò sí lọ́yọ̀ọ́. ilé iṣẹ́ tó lè la èèyàn 50 kò sí lọ́yọ̀ọ́. olówó kan tó lè la èèyàn kan lọ́yọ̀ọ́ yàtọ̀ sí kọ́dà ní apò ń fẹ́ mú yẹn sìn kò sí lọ́yọ̀ọ́. ẹ̀sùn ẹni tí ẹnìkan ṣàánú lọ́yọ̀ọ́ tó ṣàánú rẹ̀ parí tí èsì pàníyàn kọ́ bẹ́ẹ̀ mú sìn. mo ní kíláàfà ni wúmú aláì lásọ̀rọ̀ lọ́rùn. èèyàn méjì mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ bá Ọ̀yọ́ sọ̀rọ̀ mo sì fẹ́ bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀. ẹ dákun ẹ sì torí ìwọ́dù ní èmi ò jù ọ́ ẹ sì bọ́ aṣọ àpọ́nlé kúrò lára Ọ̀yọ́. tv wo ló kárọ̀ tí mo ń sọ yìí wọn ègé ọ̀rọ̀ tèmi o wọ́n tayọ ẹ lọ pé wá kọ́ wá tún tọ́ sọ́sọ́ o. níbi téèyàn ti ń sọ̀rọ̀ kó bí ijọ́ kejì àti sọ́ńbẹ̀. ibi téèyàn ti ń sọ̀rọ̀ kó tún rí mi ìṣọ́mọ́ àti sọ́ńbẹ̀. ojú àwọn tí wọ́n ṣẹ̀kú wáyàn lá láti fi yàn ṣẹ̀sí lójú ẹsẹ̀ lọ́jọ́ tí wọ́n ń ṣe ọdún kan àbáwọ̀ àgbà Aláàfin aṣọ kìí ṣe pé wọn ò ní nǹkan kan ṣẹlẹ̀ o mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n gbogbo mẹ́wàá náà pátápátá ànájú bí ju gbogbo ẹ lọ. Allahu alayhi wa sallam kò sí ní kọ́. mo èsì ọ̀rọ̀ tèmi o. ìnira wọn dìtà méjà àtà. gbogbo ẹ̀yin tí Ọlọ́run kó Ọ̀yọ́ lé lọ́wọ́ lánàá lónìí tẹ́yìn bá fara mọ́ àjẹ́ àmú lásán ẹ̀ sì ṣàánú àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn. ẹ̀ sì ṣàánú àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn. nígbà tá a wà ń kéékèèké inú wọn máa dùn gbogbo bíkíbi tá a bá dé pé èmi ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹ wọn máa ti bà. kódà lẹ́nu òní yìí náà gbogbo bí a bá dé a máa sọ pé gbogbo nǹkan la ní a ní Aláàfin ẹ̀yin ará Ọ̀yọ́ sì torí ìwọ́jú mi èmi ò jù ọ́ ẹ torí àjẹ́ àmú wọ́n sì bu aṣọ àpọ́nlé kúrò lára Aláàfin inú yín sì ń dùn. inú yín sì ń dùn. gbogbo àmọ̀ lọ jábọ̀ irú ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ yìí tó tó bá wọn. ìsásánlá mọ́ọ́lá ni mari ìfàwọ́ sàlì mọ́lówó ẹrú bá ti yẹpẹrẹ ẹrú rẹ̀ náà ti tàbùkù. gbogbo ẹni tí bá ń wò gbé alápọ̀nlé lòun pẹ̀lú ìka Aláàfin lábùkù ẹ sọ fún wípé ń wo rẹ̀ lálápọ̀nlé ni olókàbùkù láyé àbí tí ọba yọ ọkọ rẹ̀ kó ló kọ ọmọ ìyọlókù. àbíjọba yóò kú òlókù náà bákan dá fún wa ilé ìwé òpé méjì a sì takára kan ní pẹ̀lú mọ́tò méjì ọ̀gbára wọn lọ́gbà wa ẹyọ kan tó tún kù gan náà kọjú ẹ ti ẹrọ mi náà ni àmọ́ jẹ́ àmúkọ́là wa ní ìdìmọ́ kí la fẹ́ gbà lọ́la ni. ẹ má wàá fi àjẹ́ àmú gbogbo ẹ̀yin àbáwá yìí ẹ dákun ẹ má wo ti àjẹ́ àmú a ti gbà wípé gbogbo yín ti lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgbàpáwà yìí náà ti ń lò bẹ́ẹ̀ 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 bá ṣe ẹ̀sánú tiwa pa àti ìgbà tó yín lọ́rùn ẹ̀sánú àwọn ọmọ táwa náà fẹ́ bí ọ yóò ní ìmọ̀ ẹ̀sánú ọmọ táwa fẹ́ bí. sọ nǹkan ní ìta ní ilé iṣẹ́ tó lè la èèyàn 100,000 kò sí èèyàn 100 kò sí lọ́yọ̀ọ́ ilé iṣẹ́ tó lè la èèyàn 50 kò sí lọ́yọ̀ọ́ olówó kan tó lè síjú àánú wóyàn tíyà ò ní gbẹ̀yàn mọ́ yàtọ̀ sí pé fẹ́ mú yàn sìn kò sí lọ́yọ̀ọ́ sọ gbọ́ yín dábàá olówó kan tó lè la èèyàn kan lọ́yọ̀ọ́ yàtọ̀ sí kọ́dà ní apò ń fẹ́ mú yàn sìn kò sí lọ́yọ̀ọ́
ẹ̀sọ́ ẹni tí ẹnìkan ṣàánú lọ́yọ̀ọ́ tó ṣàánú rẹ̀ parí tí èsì pàníyàn kọ́ fẹ́ mú sí. mo ní kí láǹfààní wúmú aláìlásọ rẹ lọ́rùn. ẹ̀sọ́ àǹfààní tó wà bí aràn yẹn ní wúmúra tẹ́ni aràn tó ti wúmúra dé tí màsíìnì rẹ̀ wá ń paná títì ní plọ́ọ̀jì lásán ní gẹ́yà. La ilaha illallah. kò sí lọ́yọ̀ọ́. wọ́n ní wọ́n kọ́ ọ̀nà lọ́wọ́ wúmúra lójoojúmọ́ ọ̀sọ́ bí ẹ bá ń pààrọ̀ ayé mi. ẹni tó pààrọ̀ ayé èèyàn ló ṣèyàn lóore kèsì ẹni tí mú èèyàn lọ wúmúra ọdọọdún bá sọ ìyàtọ̀. Sọ ìyàtọ̀. wúmúra wo làwa lọ. wọ́n sọ nǹkan ẹyọ kan téèyàn lè ní lọ́yọ̀ọ́ tí mo rí ọmọ dùn pé àwa la ní eléyìí ẹyọ kan tá a ní òtí ń sa láàfin wọ́n tún fẹ́ sọ́dẹ ní àbùkù nínú gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ sì ń dùn. ẹ̀nígbà tí ọ̀gbá o àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n fẹ́ sọ̀kalẹ̀ tán wọ́n pìtàn rẹ̀ lójú ọmọ tí yín nàgbẹ́ ti tó yẹ̀yẹ́. wọ́n pìtàn rẹ̀ nàmàlìmọ́lì hùwà ní sùnbàdàhù. Ọkùnrin àdìsá sàdàlì máa wà. kò sábúrú níbi ká gbé èèyàn ga pẹ̀lú oyè sọ bẹ́ẹ̀ kò sí aburú níbi ká gbé èèyàn ga pẹ̀lú oyè. Kò sábúrú níbi ká gbé èèyàn pẹ̀lú oyè. ó lé lógún ọdún ó lé ní 20 ọdún ipò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún àwọn bàbá Sámù lónìí second class ọba ó lé lógún ọdún tí wọ́n ti fún Basọ̀run wọn ò torí ẹ̀dẹ́ ládé. La ilaha illallah. ó lé lógún ọdún tí wọ́n ti fún Basọ̀run wọn ò torí ẹ̀dẹ́ ládé. kò wá sábúrú nípa kí dòdò dádé kò sábúrú nípa kálájàgbé dádé kò sábúrú bí gbogbo àwọn tó jọ fẹ́ fún wọn ládé kan dádé àmàbùkù ní kọ́yọ̀mẹ́sì dádé. àbùkù ni fọ́yọ́ ogún àpọ̀ bàbá mi ni wọ́n àní ẹ̀ sì ń tọ́jú mi àní ẹ̀ sọ mí ni bí mo ti gbà yìí àmọ́ tára wọn bá ti kọ òótọ́ kálukú gbé gàrí ẹ̀ kò sábúrú bí kí wọ́n gbé ẹ̀ga àgbéga wọn náà lásán ṣàdúrà fún àgbéga wọn là ń bẹ lọ́hùn fún àgbéga wọn là ń ṣiṣẹ́ fún àgbéga wọn náà la torí ẹ̀ sọ pé ká máa jẹ́ bàbá fún wa àmàbùkù ní ká dáadé kọ́yọ̀mẹ́sì dáadé àbùkù ni. àbùkù ni ó gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́mèsì tẹ́ wà lábẹ́ àwọn Ọ̀yọ́mèsì Bàbá Sámù ó dàdé àgbà kí ó dàdé ókè ẹ̀ǹkù ní ààfin Sámù ẹ̀ǹkù ní ààfin àgbà kí àwọn náà ti ṣèjọba sọ́ba náà wọ́n sì máa pè wọ́n. Òdodo sọ̀rọ̀ sọ ẹ̀bà fẹ́ sòdodo òdodo sọ̀rọ̀ sọ ẹ̀bà fẹ́ sòdodo ẹ̀bá dọ̀yọ̀ fẹ́ sọ̀rọ̀ òdodo máa ní ẹ sọ. Òdodo sọ̀rọ̀ sọ ẹ̀bà fẹ́ sòdodo òdodo.